ẹ̀yin ẹgbẹ́ alátakò òjìji ara yín ló ń bà yín lẹ́rù o tí ẹ fi ń bẹ̀rù INEC. Wọ́n ti gbéná wojú ara wọn o gbàgbós back and front, láti wájú láti ẹ̀yìn ni wọ́n ti gbéná wojú ara wọn. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fèsì fún àwọn ẹmẹ̀wà wọn o, àwọn ẹgbẹ́ alátakò wọn o. Wọ́n ní gbogbo rògbòdìyàn challenges ìdojúkọ eléyìí tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà tó ń ṣẹlẹ̀ sí àwọn àti sí ará ìlú, wọ́n ní àwọn jogún ẹ̀ ni, wọ́n ní àwọn inherit challenges ni, nǹkan táwọn bá ń lẹ̀ ní. ẹjọ́ ta ló jogún ẹ̀ fún wọn o? Buhari ló jogún ẹ̀ fún wọn. Wọ́n fún àwọn ẹgbẹ́ alátakò wọn, wọ́n fún wọn lésì o. Wọ́n ní ẹ wá o, wọ́n ní òjìji ara yín ló ń bà yín lẹ́rù o tẹ́ ẹ fi ń bẹ̀rù INEC. Wọ́n ní INEC wọ́n ní kò ṣe ẹgbẹ́ olóṣèlú kankan, pípa ni kí ẹ pa o. Ẹnikẹ́ni tó bá sọ wípé òun ò ṣe ẹ̀sìn mùsùlùmí mọ́, wọ́n ní kí ẹ pa ni. Wọ́n ní bí wọ́n ṣe kọ sínú òfin ṣàríà nìyẹn. Ẹ gbọ́ ẹ̀yin ènìyàn wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa tẹ́ ẹ jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí, ṣé bẹ́ẹ̀ lórí? Èmi kọ́ ló sọ o, àáfàá yìí ó confirm ẹ̀. Àáfàá yìí ó ní kó o tó darapọ̀ mọ́ ẹ̀sìn mùsùlùmí, ó ní kó o rò ó dáadáa. Tó o bá ti lè darapọ̀ mọ́, tó o ti wọ inú ẹ̀, tó o wá ń sọ wípé bàbá mi yọ sí mi lójú oorun, ìyá ẹ yọ sí ẹ lójú oorun, ó ní kó o má fi ẹ̀sìn tó ń fi lé ẹ lọ́wọ́ sílẹ̀, ẹ̀sìn tó lọ darapọ̀ mọ́ yẹn kó o kúrò ńbẹ̀. Ó ní kété tó bá ti kúrò ńbẹ̀, ó ní o deserve láti wà láyé mọ́, pé pa ni kí wọ́n pa onítọ̀hún. Ó ló wà nínú òfin ṣàríà o. Ṣẹ́rí kan tá a fi ní say no to ṣàríà lọ in Yorùbá land. Ẹ wo àfohùn sí àáfàá tó sọ ni, ó confirm, ṣéèkì gan ni wọ́n pè. Ẹ jọ bàbá Tinubu, kí lẹ ló ń ṣẹlẹ̀ o lágbo ẹ̀yin olóṣèlú? Kí ló ń sup? What's up mẹ́ẹ̀mẹ́ẹ̀mẹ́? Bàbá Tinubu ẹ bá wa gbóhùn sókè. I don't run away from what I inherited. I inherited the challenge. Am I doing something about it? Yes. I can tell you I'm doing something about it. And there will be resources to equip them, build new barracks, build stations, arm them, and defeat terrorism. All is fair in politics. And it's equal opportunity. INEC, you mentioned, are neutral. They've never intimidated anybody. If political opponents are crying wolves, maybe they are afraid of their own shadows and the uncertainty in the companies they keep. Not me. Ẹ̀yin ènìyàn wa, ẹ ti gbọ́rọ̀ lẹ́nu ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ó ti wá ṣẹlẹ̀ báyìí. Ààrẹ Tinubu ti túbọ̀ fún everybody wọn ní àkámọ́ báyìí. Wọ́n ní kí ló ń bà yín lẹ́rù o wípé torí INEC, wọ́n pààrọ̀ INEC, ẹ bẹ̀rẹ̀ sí ń fà á síwájú, ẹ̀ ń fà á sẹ́yìn. Wọ́n ní òjìji ara yín ló ń bà yín lẹ́rù tẹ́ fi ń bẹ̀rù INEC. Wọ́n ní torí INEC, wọ́n ní kò ṣe ẹgbẹ́ òṣèlú kankan, wípé neutral ni. Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni? Kì í ṣe federal ló ní INEC ni, ikọ̀ ológun federal ló ní, ọlọ́pàá federal ló ní, INEC federal ló ń control ẹ̀. Ṣé rí pé ààrẹ Tinubu wọ́n ti fún everybody wọn ní àkámọ́ báyìí, wọ́n ti ká everybody wọn mọ́ ilé. àti 2027 àá padà máa rí tó bá ṣẹlẹ̀. Ọlọ́run á jẹ́ gbogbo ẹ̀ kó já síbi dáadáa. Ààrẹ Tinubu lẹ́yìn tó sọ̀rọ̀ yẹn o. Aláàfáà yìí wọ́n sọ̀rọ̀ o. Àáfàá sọ̀rọ̀ òjò kú o. Mo ní wọ́n ní mo ní wọ́n ní wọ́n ní pé pa ló tọ́ sí ẹ tó bá fi ẹ̀sìn mùsùlùmí sílẹ̀. Ẹ gbọ́ ẹ̀yin bàbá wa tẹ́ ẹ ṣe ẹ̀sìn mùsùlùmí àti ìyá wa aláàjì àtàlájà, ẹ gbọ́ ọ̀rọ̀ tí àáfàá yìí sọ, báwo ló ṣe jẹ́? Ọ̀rọ̀ ńlá leléyìí o. Ẹ bá wa gbóhùn sókè o, ṣéèkì àáfàá o. Pípa, báwo ni ọ̀rọ̀ pípa kì í ṣe ń jọ yín lójú báyìí? Pípa lọ́hùn látàrí pẹ́yìn ò ṣe ẹ̀sìn mọ́. Ṣé bẹ́ẹ̀ ni tó lò fẹ́ ṣe ẹ̀sìn, òun ló ṣe ẹ̀sìn. Tó bá sọ pé òun ò ti ṣe mọ́, kò ti ṣe mọ́ náà nìyẹn. Tẹ́ ẹ bá ní adé ogún, tó bá ti ní adé ò ti gún mọ́, báwo ni pípa ṣe ti wá jẹ́? Tẹ́tí sọ wípé ó wà ní inú òfin ṣàríà.
ẹni tó bá lóun ò ṣe islam ma tó yapa sáwọn mùsùlùmí wọ́n pa ni o lọ́ngbọ́n yẹn o ayò sí nínú islam pé mi ń ṣe islam mọ́ ìgbà tí wọn ò lo ṣẹ̀ríà náà lẹ́ẹ̀mọ́ gbọ́ àwọn oríṣiríṣi ẹnìkan ti gba islam ńgbọ́ ya òfin lẹ̀ wọ́n ní kí ló dé ó ní bàbá òun ló ní kó o ṣe islam bàbá òun tún yọ sọ́n lójú oorun ó ní kó o fi lẹ̀. lábẹ́ òfin ti ṣẹ̀ríà wọn kì í fi tipátipá mú yàn di mùsùlùmí àbí èèyàn wo lẹ́rí tá a mú ní tipátipá la ikraha fi ddin a kì í jẹ ní pàṣẹsì àní mọ tipátipá pé àfi kó di mùsùlùmí àmọ́ tó bá ti di mùsùlùmí ayò sí pé o lè fi islam sílẹ̀ kájọ yé wa yàtọ̀ wà láàrin kó tó di mùsùlùmí àti lẹ́yìn ìgbà tí o bá di mùsùlùmí torí nínú òfin tí wọn náà ti gbà ní pé njọ́ tó o bá ti lóò ṣe islam ma wọn pa ọ́ gbogbo ẹni tí wọ́n di mùsùlùmí ẹ fi yé bẹ́ẹ̀ o nínú òfin tó gbà lónìí o ní pé o ní fẹ̀sìn sílẹ̀ nítorí pé njọ́ tó o bá ti fi sílẹ̀ ìdájọ́ rẹ̀ ni pé wọ́n pa ọ́. anabi sallallahu alayhi wa sallam nínú hadith abdullahi bin abbas radiyallahu anhuma ilé tí imaamu bukhari àtàwọn mi gbé jáde anabi ni man baddala dinahu faqtuluhu ẹnikẹ́ni tó bá ti pa islam rẹ̀ dà tó lóun ṣe máa ẹ pa òfin allah ayò sí láti sọ pé mo rí pé ò pé mi mo ti fi lẹ̀ bí ọba pé wọn náà ò pé pé kọ́ wà láyé wọ́n pa ọ́ ni òfin ṣẹ̀ríà nù. ẹ̀yin ènìyàn wa ṣé ẹ bá wa gbọ́ nǹkan tí àáfàá yìí sọ ṣé ẹ ti rí ìdí tí wọ́n fi fẹ́ kàn pa ṣàríà sílẹ̀ yorùbá adẹ̀ ń gbọ́ hìhìhìn ẹ̀hẹ̀hẹ̀ báyìí wípé wọ́n ní wọ́n ti tọwọ́ bọ̀ lọ́yọ̀ọ́ ẹ gbọ́ Ṣèyí Mákindé jọba wo ló ṣe jẹ́ ọ̀rọ̀ ṣàríà lọ́yọ̀ọ́ o àáfàá ló sọ̀rọ̀ yìí o ṣé ẹ ti gbọ́ kan tí wọ́n sọ ṣé dandan ni téèyàn bá ní nǹkan báyìí òun fẹ́ ṣe tó dẹ̀ sọ pé òun ò ti ṣe mọ́ báwo ló ṣe ti wá láti pípa lọ kírétí ẹ pé ọ̀rọ̀ pípa kì í máa ń jọ yín lójú ara àwọn nǹkan tí wọ́n fi ń sọ̀pọ́tì fúlàní nìyẹn ẹni tó yẹ pé ẹ kì í ṣe ẹ̀yà kan ẹ kì í ṣe ìran kan nítorí ẹ̀sìn ẹ ní ọmọ ìyá yín ni Gúnmi agbẹnusọ fáwọn agbésùmọ̀mí ẹ torí ẹ̀sìn ẹgbẹ́ wá sọ́yọ́ fúlàní tó ń pa àwọn èèyàn ní ìlú Ìlọrin tó jókòó síbẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá ẹ sọ wọ́n di ọmọ ìyá yín ìdí nìyẹn tí ẹ wo USB lọ́ọ̀yà àbí lọ́ọ̀yà USB lólóhùn jẹ́ àbí US ìmáàmù ẹ wo irú nǹkan tí wọ́n ti máa rí wọn nìyẹn iṣan wọn máa lé ní ó máa gara tán ní ìgbà ìtàlẹ̀ Ọlọ́run bó ṣe dúró tì ní ṣanrùn lélẹ̀ ní lọ́ọ̀yà yìí agbẹjọ́rò yìí ó ní ìrù ẹkùn tó wá sí Kwara o pẹ́pẹ́ sí o wíwá tí wọ́n wá yẹn o wọ́n gbọ́dọ̀ ti padà wá sí Kwara mọ́ o àwọn máa gbé ìgbésẹ̀ o nítorí wípé ẹni tó ní ìrù ẹkùn separatist ni ó ń jà fún Yorùbá nation wọ́n fẹ́ kógun wájà wọn ní Kwara ni torí ìgbà kan wà tí wọ́n ti sọ wípé àwọn máa wá sí orí emir Ìlọrin àwọn máa gba Ìlọrin ni ṣẹ́yìn lẹ́ni Ìlọrin ni ṣé Fúlàní ló ní Ìlọrin Yorùbá ló ní Ìlọrin ilẹ̀ Kwara Ìlọrin is belonging to Yorùbá ló ní Kwara ẹ̀yin lẹ́dẹ́ ẹ̀yin ọmọ gèrè Álímì ló dé tẹ́sọ bẹ̀ di titi yín tẹ́sọ di emir ọba ni wọ́n ń jẹ ní Ìlọrin tẹ́lẹ̀ ẹ gbọ́ ẹ̀yin èèyàn wa tó jẹ́ Yorùbá ní Ìlọrin ṣé mo parọ́ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu US ìmáàmù. tọ́sẹ̀ ni pé à ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan wọ́n ní Ìlọrin wọ́n ní wọn ò fara mọ́ ẹ̀ṣọ́ aláàbò ìrù ẹkùn tí Sunday Igboho fẹ́ gbé wá kí la lè sọ lórí rẹ̀. àkọ́kọ́ ní pé lọ lágbára láti gbẹnusọ fún Ìlọrin bàbá ọba Ìlọrin àbáwọn tí wọ́n bá yàn àwọn ni wọ́n ní agbára àmọ́ gẹ́gẹ́ bí foundation ti tiwa tó ṣe pé àṣà àti àládà Ìlọrin náà làá fẹ́ máa protect lọ́dọ̀ títí wa àwa náà faramọ́ a sì padà gbé jáde láìpẹ́ pé faramọ́ and then yes sir. Okay. Ojú wo lẹ fi wò àti pé kí ló dé tẹ́ fi faramọ́. Ojú tí àwa fi wò àkọ́kọ́ ni wípé ẹni tó dá ìrù ẹkùn lẹ̀ ẹni tí gbogbo ayé mọ̀ pé divisionist ni ẹni tí tó sà ń sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe kọ́ Nàìjíríà òun ló ń champion Yorùbá nation gbogbo ayé ti mọ̀ yẹn it's no more a secret pé Sunday Igboho òun ló ń champion Yorùbá nation so bóòlù àwọn onírú àwa ti fẹ́ trust rẹ̀ and Yorùbá nation gbà yẹn gbogbo àwọn activities wọn wọ́n ní pé wọ́n láwọn ń bọ̀ wá ìjákì lọ́rin àwọn kògùn bọ̀ wá àwọn fẹ́ wá yọba lọ́rin so ń pa wá lẹ́rìn
so nígbàgbọ́ ní confidence nínú the so called Ìlú-Ẹkùn àti ẹni tó dálẹ̀. So that is our position as members of Ìlọrin Heritage Preservation Foundation. Mo sọ lẹ́ẹ̀kan a sọ̀rọ̀ fún Ìlọrin, à ń sọ̀rọ̀ fún foundation àti títí wa táwa ń sojú pé position títí wa o a sì padà gbé jáde a sì ṣègbésẹ̀ tó bá yẹ ká sí Ìlú-Ẹkùn àtẹnitọ́ dálẹ̀ àfẹ́ wọn nílọrin àfẹ́ wọn Kwara. nígbà tó jẹ́ pé ó ti wá tọ́sí ti tó pé Ìlọrin gan-an ti ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ báyìí ńkọ́. Kò dí wa lọ́wọ́ láti ṣègbésẹ̀ títí wa, kò dí wa lọ́wọ́ láti ṣègbésẹ̀ tá a bá fẹ́ ṣe, because èyí tí àwa fẹ́ ṣe òun ni wípé ká find out ṣé ìjọba ti fún ní license ní Kwara lọ́kàn wa. Wọ́n lè máa lọ ṣe gbọ́n tí wọ́n bá fẹ́ ṣe ní Ọ̀yọ́ tó ti wá àbí South West, but ní Kwara ti ti wá yìí agenda divisionist wọn yẹn ni náà ni objective wọn, ojú tá a fi ń wò nù tó ti yé. Ìmọ̀ ní gbogbo Ọ̀yọ́ wọ́n profile àwọn Fúlàní, àwọn Haúsá, gbogbo alárí gbogbo ìmọ̀ tí wọ́n hàn wọ́n, ìjọba sì dákẹ́. So tíjọba ọba wa fẹ́ crisis ní Kwara state kí wọ́n tètè lé wọn padà síbi tí wọ́n ti wá, because in Ìlọrin here we are going to protect ourselves. ó kọ nílẹ̀ kan sí. Orúkọ mi ni Umar Saad Imam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí US Imam. tẹ́ gbẹ́nu sọ fún. táwọn gbẹ́nu sọ fún Ìlọrin Heritage Preservation Foundation. ẹ̀yin ènìyàn wa ẹ bá wa gbọ́ ohun tí US Imam tí wọ́n sọ. tẹ́ ẹ bá ti rí súrà wọn ẹ ti dá wọn mọ̀ wọ́n tó bá ti rí oyún inú Fúlàní wà á ti mọ̀ wípé ààfin ló fẹ́ fi bí, ẹ ti mọ̀ wípé Fúlàní pọ́nbélé ni wọ́n. ẹ má gbàgbé wípé àwọn tí wọ́n gbógun ti ìyá Ọ̀ṣun ni tó bá ti rí pé nǹkan kan tó jọmọ́ ti Yorùbá àwọn ló máa ń gbógun tì í, torí wọ́n ti mọ̀ wípé tí Yorùbá bá ti gbé nǹkan kan kalẹ̀ lílọ ni ó lọ, ọní ẹ̀wí fàlejò kó lọ, ẹ ti ṣàṣàrà gbàgbó. wọ́n ti mọ̀ wípé tí Yorùbá bá ti dá wà gbogbo àwọn táwọn jẹ́ àlejò alele, wọ́n ti mọ̀ wípé gbogbo ilé táwọn ń ṣe nínú wọn Nàìjíríà yìí ayé ò lè gbà wọ́n tí Yorùbá bá dá dúró. torí kí ló dé tó yẹ pé kókó tí wọ́n rí mú jáde nìyẹn wípé ẹni tó ní Ìlú-Ẹkùn o separatist ni ó fẹ́ jẹ́ kí Nàìjíríà pín ni, kò sẹ́ni tó mọ̀ wípé òun ló ń darí Yorùbá nation. So torí nǹkan tẹ̀ torí fẹ́ nìyẹn. So ẹ ti mọ̀ wípé tí olúkálukú bá lọ lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo ayékáyé àyèkáyè tó gbà yín nínú wọn Nàìjíríà kò ní sí ìyẹn mọ́, torí ẹ ti mọ̀ wípé àyè gbà yín nínú wọn Nàìjíríà, ẹ̀yin lẹ̀ ń control ẹ̀. ìdí tí gbogbo pọ́ìntì wọn nǹkan tó dálé lórí nìyẹn, ṣe ti rí bẹ́yìn. àwọn tí wọ́n dẹ̀ fi ọwọ́ sí òfin ṣàríà náà lélẹ́yìn tí ṣéèkì yẹn sọtọ́ nísìnyí wípé wọ́n ní ẹni tó bá ti sọ pé òun ò ṣe ẹ̀sìn mùsùlùmí mọ́ o ẹ̀ pa ni. Yorùbá jí má sùn. ẹ gbọ́ gbogbo ẹ̀yin bàbá wa tẹ́jẹ́ ìyá wa kí ló tẹ́ bá wa rí sọ sí ọ̀rọ̀ USB Imam àbí US Imam náà láwọn ń jẹ́ o, kí lè bá wa rí sọ sí nǹkan tí wọ́n sọ yẹn. ẹ wò wọ́n Kàṣàlà lẹ́ ń wò yìí, Kàṣàlà Usman tó jẹ́ pé òun ni ògbóǹtarìgì notorious bandit, notorious agbésùmọ̀mí. wọ́n ní àwọn ti lọ́ludé o, wọ́n ní wọ́n ti vacate agbésùmọ̀mí láwọn ní ọludé, wọ́n ní àwọn vacate nígbà tí wọ́n mọ̀ pé àwọn ọmọ iléèwé ti ní ọludé, àwọn náà lọ́ludé. ó wá kó àwọn ẹran ẹ̀ àti kámẹ̀ àti ràkúnmí àti àgbò àti ewúrẹ́ àti màálùú láti Katsina ó ń kó wọn lọ sí Kaduna. ó nìyẹn gbogbo àwọn owó kò mú ẹran kan dénú Nàìjíríà yẹn ò ní Kàṣàlà. àwọn owó tí wọ́n ń gbà lọ́wọ́ ará ìlú tó bá jí àwọn èèyàn gbogbo ránsọ́ọ̀mù ó ti lọ́ọ́ fi ra ẹran lẹ́yìn ìgbà tó ti ra nǹkan ìjà olóró tó tẹ́ wọn lọ́rùn, tó ti ra nǹkan ìjà wọ́n wá mú nínú owó yẹn wọ́n ra ẹran yẹn ni wọ́n ń dà lọ sí Kaduna yẹn láti Katsina. wọ́n láwọn lọ́lùdé, àwọn fẹ́ wá ṣe ọlùdé ní Kaduna. ṣe rí fídíò yẹn wọ́n fi orin sí ni, bẹ́ẹ̀ ṣe bá wa máa wò ó nìyẹn, ṣe bẹ́ẹ̀ tí rí kan tá à ń sọ. wọ́n ti wá sọ ìgbésùmọ̀mí ẹ̀ wọ́n ti sọ di business, wọ́n ti sọ di okòòwò, wọ́n ń gbowó lọ́wọ́ ará ìlú, àwọn fi ń invest sí nǹkan ìjà àti àwọn nǹkan táwọn náà ń sìn. ṣùgbọ́n inú ìlú ń dahoro, àwọn èèyàn ò ró ń jẹjẹ, àwọn èèyàn ò rí légbé, àwọn èèyàn ò rí okòòwò lọ mọ́, àwọn èèyàn ò rí òwò ṣe mọ́, ọmọ iléèwé gan ò rí iléèwé lọ mọ́. wọ́n tẹ̀ ti ba iléèwé jẹ́ báyìí, torí tí wọ́n bá ba iléèwé jẹ́ ni ẹ̀yin ènìyàn wa ẹ wo didi Daddy Freeze
Daddy Freeze o tó ní platform tí àwọn ọ̀dọ́ máa ń jókòó síbẹ̀ tóun náà máa nóun ṣètò tó ń fún àwọn ọ̀dọ́ ní ìmọ̀ràn. Ọmọ tó finú ara ẹ̀ bí, ẹ wo nǹkan tó ń sọ fún. Ó ní school fees ọmọ wọn ní 7 million. Ó ní kí ló dé? Kí ni wọ́n fẹ́ kọ́ ọmọ tí wọ́n ní 7 million? Ẹ máa gbọ́. Ó ní 7 million. Ó ní ṣé ọmọ òun ò rí pẹ́là ńlẹ̀ ni? Ẹ kílé tí ọmọ òun ò ṣe wo àwòkọ́ṣe pẹ́là kóun náà di content creator pé kí ló fẹ́ fi school ṣe àbí kó lọ sílé kéwú 7 million tán ló ní irú ẹ̀kọ́ òun náà fẹ́ kọ́ ọmọ òun yìí. Kò rí nǹkan míì ṣe àpẹẹrẹ fún ọmọ yẹn. Wọ́n ti bà ètò ẹ̀kọ́ jẹ́ torí nǹkan tó ń gbìyànjú láti sọ fún ọmọ pé bó tẹ̀ ẹ̀ lọ bóun san 7 million òun san school fees fún ẹ gbogbo school fees 7 million tó fẹ́ san fún ẹ yìí tí wàá fi graduate kò wúlò. Kúkú yá lọ máa ṣe àwòkọ́ṣe pẹ́là kó máa ṣe wọ́nranwọ̀nran lórí ayélujára wà rówó ń bẹ̀. Daddy Freeze ọ̀hún níbo ló ti rí 7 million tó ń san fún school fees ọmọ part time nínú Nàìjíríà yẹn? Ṣé bẹ́ẹ̀ ti rí wọn bẹ́ẹ̀ yẹn? Àwọn tí wọ́n jọ ń lo inú ìlú yẹn nìyẹn o. Mẹ̀kúnnù public school èló ni àwọn ọmọ ń san bẹ́ẹ̀ tó jẹ́ pé wọn ò tẹ̀ ní yàrá, wọn ò ní àga ìjókòó, wọn ò ní pátákó ìkọ̀wé sí, ẹnìkan dẹ̀ ń san 7 million part time fowó school fees ọmọ ẹ̀. Daddy Freeze àmọ̀ràn tó ń fún ọmọ ẹ̀ nìyẹn, jẹ́ ká gbọ́. Ọmọ, they don't give me this boy school fees o. 7 million naira. Wetin dey teach you wey go be 7 million naira as you dey go secondary school now? Don't you know Pella? Pella did not go to school. And he still made his parents proud. Don't you want to be like Pella? All right. Do you really need to go to school? Do you know what 7 million naira is? Yeah. Be like Pella. You say no. Okay, you know what? I'll send you to school. I'll send you to Ile-Ikewu Quranic school. So you learn how to read the Quran. Government cannot hold me if I send you to Ile-Ikewu. At least I've sent you to school. I don't know as I won't take back now. Waiting that they teach Peking where go be 7 million naira. Why are you laughing? What's funny? Can't you be like Pella? Be like Pella. See, let me tell you, there are many people that do not go to school. Mm-hmm. Why are you covering your ear? Go to school, don't worry. I wish you had talent. It's so much cheaper. Do you have talent? Yes. To talk and eat? Yes. Father, Lord, please let my child have talent. Let him have talent. Let him have talent. This school is expensive. Let him have talent. You too have talent. Ẹ̀yin ènìyàn wa, ṣé bá wa gbọ́ Daddy Freeze. Nígbà téèyàn bá gbé ọmọ tó finú ara ẹ̀ bí tó ń sọrú ọ̀rọ̀ yìí fún, mélòó wà ní tọmọ ọlọ́mọ. Òun náà dẹ̀ wà lórí ayélujára. Táwọn ọ̀dọ́ ń kún ọ̀dọ̀ ẹ̀ nínú TikTok ìwì. Bó ṣe ní ó ní ṣe mọ̀ pé ó ní TikTok, ó ní YouTube, ó ní Facebook, òun náà ní followers. So ẹni tó ń sọrú eléyìí fún ọmọ ẹ̀, ìyẹn túmọ̀ sí wípé education ìlú yìí kò wúlò. Wọ́n ti bà education inú ìlú yẹn jẹ́. Wọn ò jẹ́ kí ọmọ tẹ̀ rí education as pé okay o, you are the leader of tomorrow. Education is the key to the success o, kì í ṣe nínú Nàìjíríà. Ó ní kó wo Pella, ó ní kó wo owó tí Pella make látàrí gbogbo nǹkan tó ń ṣe. Tá a bá dẹ̀ ń sọ̀rọ̀ Pella ẹjọ́, content wo ni Pella ń ṣe tó mú ọgbọ́n wá? Content wo ni Pella ń ṣe tẹ̀yìn àfi ní kọ́ mọ̀ ń fi ṣàwòkọ́ṣe? Ó ń rówó ń bẹ̀, nǹkan tó wù wọ́n ló ń ṣe lórí TikTok ń bẹ̀ àti lórí gbogbo àwọn ìkànnì ẹ̀. Nítorí pé ó mọ̀ wípé Pella ò lọ sílé ìwé, so ọmọ tiẹ̀ náà kò yẹ kó lọ sílé ìwé. Òun ò nílò láti máa san owó school fees ọmọ òun kó máa ṣe bíi Pella. Ó gbọ́ ọmọ ẹ̀ jókòó, ó ní kí ọmọ òun náà, ó ní kóun náà kó ṣe bíi Pella, á make owó. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Ṣé ní kan tá à ń sọ? Future of tomorrow, leader of tomorrow, education ti bàjẹ́. Ǹjẹ́ àwọn adarí ìjẹ́ wọn tẹ ìjókòó kí wọ́n ronú sí wípé ibi ọ̀rọ̀ education ìbò ṣe ń dẹnu kọlẹ̀ kí ni wọ́n lè ṣe sí? Ààrẹ Bọ́lá Ahmed máa sọ̀rọ̀ nísìnyí báyìí, INEC ni wọ́n sọ. Gbogbo nǹkan tó bá wọn báyìí, gbogbo nǹkan tó bá gbogbo àwọn leaders Nàìjíríà, election ni nǹkan tó bá wọn báyìí. Kò sí nǹkan lẹ́yìn election, kò sí nǹkan míì. Education ń bàjẹ́. Àwọn ọmọ kò sí employment.
kò sí pé kinní kan ni tí wọ́n ń produce, kò sí yẹn. Ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ lélẹ̀? Àwọn èèyàn wa lẹ̀ ń wò yìí, ọmọ Yorùbá, ẹ gbọ́ èdè Yorùbá lẹ́nu wọn sì tí wọ́n ń lọ láti Nàìjíríà sí àwọn orílẹ̀-èdè, àwọn tó ń jápa desert nínú forest, nínú desert, ibẹ̀ ni wọ́n wà yẹn. Yẹ̀pẹ̀ lẹ̀ ń wò yẹn, tí yẹ̀pẹ̀ tó wà wájú wọn tó bá ti lè rúbò wọn, àìmọye àwọn tí yẹ̀pẹ̀ ń rúbò tí wọn ò rí wọn mọ́. Ẹ wo ibi tí wọ́n wà stranded sí, ẹ wo ibi tí wọ́n wà. Àwọn tó ń jápa láti Nàìjíríà lélẹ́yìí o, bóyá Libya, àwọn orílẹ̀-èdè káàkiri ni wọ́n ń lọ. Ẹ wo ibi tí wọ́n wà, jẹ́ ká gbọ́. You know it's you. Travel by land, survival Survival beyond good. See the matter. The matter with this. I beg. See the rest, did it, snap picture. See the rest, did it, snap picture. You know it's you. Travel by land, survival Survival beyond good. See the matter. The matter with this. I beg. See the rest, did it, snap picture. See the rest, did it, snap picture. Ó mà ṣe o, ìyà tí àwọn èèyàn wa ń jẹ kí wọ́n tó dé gbogbo àwọn ìlú tí wọ́n wà yìí. Àwọn kan ṣẹ̀ wọlé síbí ní ọ̀sẹ̀ tó kọjá náà ni, ibi tí wọ́n gbà kọjá ni, ní ìlú tí mo wà yìí. Wọ́n ṣẹ̀ dé ni, ibi tí wọ́n gbà kọjá nìyẹn. Ọ̀nà ò dẹ̀ dá o, àwọn agbésùmọ̀mí wà lọ́nà o. Ẹ̀yin ò bá wa rò pé báwo ni wọ́n ṣe ń gba Sókótó gba nọ́ọ̀tì wọ̀nyẹn kọjá, torí ibẹ̀ náà ni wọ́n máa gbà. Sókótó sí Niger dé Algeria, láti Algeria lọ ya Morocco, wọ́n lọ sí Libya, Tunis. Ọ̀nà lẹ́rí tí wọ́n wà yẹn ní desert. Bọ́n ṣe wà yẹn, graduate ló pọ̀ jù láàrin wọn. Graduate. Ṣé tí iṣẹ́ bá wà, tí ìjọba, tí àwọn adarí wa tí wọ́n ṣe ẹ̀tọ́, àwọn owó tí wọ́n ń jí ń kó, tí wọ́n ń kó kákàkiri, tí wọ́n ń kó lọ sí àwọn orílẹ̀-èdè tó kù láti lọ fi invest síbẹ̀ yẹn, tí wọ́n bá lò láti fi dá ilé iṣẹ́ kalẹ̀ sínú ìlú, ṣé àwọn èèyàn á máa jápa? Ẹnìkan ó ń kó 210 trillion jẹ, NNPC squander, wọn ò rí kankan ṣe sí. Àìmọye owó bẹ́ẹ̀ tó yẹ pé àwọn owó tó ṣe ń kọ́ ilé iṣẹ́ ńlá, ilé iṣẹ́ gidi, tí wọ́n á gba millions of youth síṣẹ́, kò sí yẹn o. Ẹ wo àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe rí wọn yẹn, ibi tí wọ́n pé sí yẹn kì í ṣe pé wọn ò lè pé bẹ́ẹ̀ lọ dé destination wọn. Ìtakú máa kú, kò sí pé kì í ṣọ̀rọ̀ èpè. Àwọn nǹkan tí àwọn èèyàn wa tí wọ́n ń dojúkọ nìyẹn. Tó bá ti dé ìlú tí wọ́n ń lọ, ìyẹn gan ọ̀tọ̀ tí ni wàhálà yìí tí wọ́n ti lọ kojú níbẹ̀. Ṣerú àwọn nǹkan wọ̀nyí ṣó dá. Òṣómọlẹ̀ ó gbéná wojú David Umahi tó jẹ́ Minister of Works. Wọ́n ní ó ti propose another bill, ọ̀nà míì tó fẹ́ ṣe. Ẹ ń ṣe ọ̀nà míì, àwọn ọ̀nà tó wà ńlẹ̀ ẹ sọ di àkọ̀tì. Ó ní àwọn ọ̀nà láti Benin sí Delta, láti oríṣiríṣi àwọn ìlú bẹ́wọ̀n yẹn kò ṣe ń gbà. Ẹ lọ sí ìpínlẹ̀ Ondo, ẹ lọ sí Ogun State, ibẹ̀ lọ́nà ti bàjẹ́ jù. Wọ́n àwọ́dù ọ̀nà míì, ṣùgbọ́n ọ̀nà tó wà ńlẹ̀ tí ará ìlú ń gbà daily basis wọ́n pàtì, wọn ò túnṣe. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Òṣómọlẹ̀ bó ṣe gbéná wojú David Umahi nínú ilé ìgbìmọ̀ aṣòfin. Federal Minister of Works need to be guided. Because whereas we have all these old roads that are in bad shape, he proposing the construction of new roads when existing roads are not there. Because 3 weeks ago, I understand 20 new roads were approved. Yet, sir, between Edo and Delta, there is manifest bias by the Minister of Works. You cannot go to Warri and you are here, Senator Dafinoni. You can't go to Warri from Benin. You can't go to Asaba from Benin. You can't go to Auchi from Benin. You can't go from Auchi to Okene from Benin. What have we done wrong?
I think the minister has shown consistently there is no federal allocation. It is Mr. President goodwill. Mr. President goodwill that he directed that they should use tax credit to deal with part of this section. Otherwise, all the budget over the past 3 years, in spite of the first motion under your leadership that was moved to draw his attention, the Federal Minister of Works has failed deliberately to include that portion bordering Delta and Edo in the national budget. So I plead with you to urge him to be more balanced and have national overview of his responsibility. Ẹ̀yin èèyàn ṣe bá wa rí wọn bẹ́ẹ̀ yẹn kí ló yẹ tí wọn ò ṣe ọ̀nà tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tó yẹ pé ọ̀nà tuntun míì lẹ́sẹ̀ṣẹ̀ṣẹ̀ tí wá award lẹ́sẹ̀ tí wá ń gbé contract ẹ̀ sílẹ̀ látàrí àìní ètò kò sí ètò nínú ìlú yẹn ṣùgbọ́n gbọ́ bí Òṣómọlẹ̀ ṣe sọ̀rọ̀ kí ló yẹ tí wọn ò ní àwọn gbọ́dọ̀ guide ẹ̀ àwọn gbọ́dọ̀ mójútó àwọn gbọ́dọ̀ tọpinpin nǹkan tó ń ṣe gẹ́gẹ́ bí Minister of Works David Umahi gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe wọ́n kàn ń ṣe gbogbo ẹ̀ bálabàla ẹ yanjú àwọn ibi tí àwọn èèyàn ń gbà daily basis ojoojúmọ́ wọ́n ń gbàbẹ̀ ń lọ síbi iṣẹ́ òòjọ́ wọn ọ̀nà ò dá kò sí gọ́tà kò sí kankan òjò bá rọ̀ omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù gbogbo àwọn nǹkan wọn yẹ kẹ́ ṣe ni láti lè jẹ́ kí àárín àdúgbò àárín ìlú kó dá òun ló yẹ kí n mú fọ́nrán wá síbí fún wa ní ọ̀sẹ̀ tó kọjá àárín àdúgbò táwọn èèyàn ń gbé torí àwọn èèyàn lè ń ṣèjọba lé lórí ẹ jẹ́ kí àwọn náà kí wọ́n ríra wọn gẹ́gẹ́ pé àṣìlú wá kí ará àdúgbò náà káwọn náà tẹ̀ ní fílẹ̀ lápá àtẹ̀ ní adarí wọn tó gbọ́ títí wa a ní adarí tó rí tiwa rò ẹ ní ṣí ọ̀nà tí ará ìlú ń gbà ẹ lọ máa wá àwọn ọ̀nà míì tẹ́ fẹ́ là ìjọba ilé ìbáyìí ti kúrò ìjọba tó ti ń bọ̀ àwọn náà á ní eléyìí táwọn eléyìí ṣe yìí o àwọn ò ní ṣe àwọn náà ní another project títí wọn bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn tí gbogbo inú ìlú fi rí bálabàla ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ l'Ondo State ọ̀nà tí Mímí kò ṣe tó ṣe pati àgbà tí Akérédolú débẹ̀ òun náà gbé project tiẹ̀ síta eléyìí tí Akérédolú náà ti ṣe kù ìgbà tí Ayédàtiwá máa débẹ̀ òun náà ti ṣe míì Ayédàtiwá tẹ̀ ṣe míì gan ni ibi tí Akérédolú ṣe pati sí àwọn ibi tí wọ́n ṣe kù ibẹ̀ ló wà dé ní eléyìí bó ṣe máa ń ṣe nìyẹn wọn làwọn náà ní àwọn náà ní blueprint títí wọn àwọn náà ní project títí wọn wọ́n ṣe máa ṣe ní àbọ̀ nìyẹn tí kò wá sí nǹkan tó yọrí kí ló dé ẹ máa yanjú nǹkan kẹ́ tó dà mí lẹ̀ tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ báwo nílùú ṣe fẹ́ dá tí a fi ń sọ nìyẹn ibi tá à ń bá lọ yìí àti hìn 2027 máa tó dé ọmọ olódó dẹ wọ́n ti gbéná wojú àwọn ẹgbẹ́ alátakò wọn o wọ́n ní àwọn àjọ tatán ni wọ́n ní ẹgbẹ́ olóṣèlú tàwọn olóṣèlú tó lágídí ni wọ́n ààrẹ Tinubu ti sọ tipẹ́ wọ́n ní olóṣèlú tàwọn ó lágídí ó sán lórí gidi àwọn àjọ tatán ni ilẹ̀kẹ̀ má já sílé má já síta ibì kan ló ṣáà máa já sí kọ́nà jẹ́ kó já síbi dáadáa fún wa ẹ má gbàgbé ilẹ̀ Yorùbá wípé tẹ́ ẹ bá kúrò ń bẹ̀ tán 2031 kí ló fẹ́ ṣẹlẹ̀ ẹ jẹ́ kájọ máa rò ẹ̀yin ènìyàn wa lórí ìkànnì wa níbí ni Àṣàkẹ́ TV show ẹ máa bá wa pín ètò wa ẹ bá wa subscribe sórí YouTube channel wa Àṣàkẹ́ TV show jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ ọ̀rọ̀ àríwísí pẹ̀lú gbogbo àwọn fọ́nrán tá a mú wá fún wa ẹ ní dààmú o ká nípàdé ayọ̀. Àṣàkẹ́ TV show.